tó mú kí gbogbo yín káàbọ̀ sórí ètò lónìí lórí ìkànnì aláyọ̀ tẹ́ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ṣé o ní gbogbo ìgbà tẹ́ ń wò wá. wòlíì àti sáyẹ́ǹtìsì ojú ni wọn kì í ṣe àìmọ̀ olóko. ẹ̀yin èèyàn wa tó ti mọ̀ wọ́n ẹ mọ̀ pé wòlíì ọlọ́run tó kọ̀ǹfàmù òní bàbá yìí. fún ìwé àǹfààní èyí tẹ́ wá ń wò wá fún ìgbà àkọ́kọ́, ẹ jẹ́ n sáré ṣàlàyé díẹ̀ kó lè yé wa ká má bàa mọ fi dà wá lé ọkàn rú. ìránṣẹ́ ọlọ́run alààyè tẹ́ ń wò níwájú wa lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn náà ni wòlíì, a prophet and a scientist tí wọ́n ti gba àmì ẹ̀yẹ káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run wòlíì Àlàbí Olúṣọlá. bàbá ẹ káàbọ̀ sórí ètò lónìí, inú wa dùn láti rí yín o. mo kí gbogbo ojú tó ń wò mí. mo sọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé yín lọ́wọ́lọ́wọ́ nítorí pé a kọ nínú ìwé Revelation wípé ó ní ojú méje ìwo méje, ó ní tí ṣe ti ẹ̀mí Ọlọ́run. mo rán àṣẹ Ọlọ́run sínú ayé yín ní ìgbà méje lórúkọ Jésù. ìgbà yín kó yí padà, ayé yín kó yí padà, ohun gbogbo tí ń ṣe tí nínú ayé lórúkọ Jésù má jẹ̀mọ́ Ọlọ́run kó máa yí padà sí rere lórúkọ Jésù. Bíbélì wípé níbi tí ọ̀rọ̀ ọba bá wà, ó ní níbẹ̀ ni àṣẹ wà. àṣẹ Olódùmarè jáde sínú ayé yín. ohun tó ń pa yín lẹ́kún yẹn lórúkọ Jésù yá kó pa yín lẹ́rìn lórúkọ Jésù. lórí ọmọ yín ẹ ó ní ayọ̀. ẹ̀yin tẹ́ ń fẹ́ àlàáfíà, ó ní àlàáfíà mi ni mo fi fún yín. ó ní kì í ṣe bí ayé ti ń fi fún ni. lórúkọ Jésù ayé yín kó wà ní àlàáfíà. ohun gbogbo tó ń ṣe yẹn tẹ́ ẹ ti lògùn sí tí wọ́n ní àwọn ò rí nǹkan tó ń ṣe yín, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù. mo rán àṣẹ Ọlọ́run sínú ayé yín. ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ní orúkọ Jésù. ayé yín kó gba ìwòsàn, ayé yín kó gba ìwòsàn. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba ẹ̀tọ́ ti inú ayé, mo bá ilẹ̀ ayé sọ̀rọ̀ nítorí yín, nítorí pé a kọ wípé ti Olúwa ní ilẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀. lórúkọ Jésù mo fi májẹ̀mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ mo fi gbàdúrà fún yín lórúkọ Jésù. ìpín tí ó yá gba ìpín yín, ẹ lọ ṣe rere. ògo ni forúkọ Olúwa Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. àmín 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 lórúkọ Jésù. bàbá ẹ ṣé fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wà fún ìgbà àkọ́kọ́. bàbá jẹ́ wòlíì àti sáyẹ́ǹtìsì, wọ́n dẹ̀ jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ dáadáa tí Ọlọ́run ń lò. bàbá ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tí ó sì ti wá sí ìmúṣẹ, tí ó sì tún ń ṣe lọ́wọ́lọ́wọ́. bàbá nínú àwọn interview tẹ́ ẹ ṣe ní ọdún tó kọjá àti ní January, ẹ sọ̀rọ̀ nípa Amẹ́ríkà kó tó di pé Donald Trump wọlé, pé ẹ tẹ́ ẹ sọ ní December ní wípé àwọn agbára ojú ọ̀run mì tìtì, wípé wọ́n bá orílẹ̀-èdè Amẹ́ríkà fà á, wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ni ó máa ṣẹlẹ̀ bí àwọn ọkọ̀ òfurufú tí ó máa já tí nǹkan ó sì máa ṣẹlẹ̀. bàbá ó ti ṣẹlẹ̀ o, ó sì tún ṣẹlẹ̀ o. ẹ̀yin lẹ́dẹ̀ ti sọ wípé kí àwọn aláwọ̀ dúdú, mo rántí lọ́jọ́ náà tí mo béèrè pé ṣáwọn white ò lè gbàdúrà ni, ẹni torí aláwọ̀ dúdú wọn láìkè Ọlọ́run, àwọn white ọ̀dà pọ̀kan wọn yí gbì pọ̀. bàbá ọ̀rọ̀ lé o, àwọn àsọtẹ́lẹ̀ ti ń ṣe o. bẹ́ẹ̀ ni kí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run. ó ní bọ́ Ọlọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ni ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. kábíyèsí. arákùnrin òótọ́ ni ohun tó bá ti rí ohun kan láì gbọ́dọ̀ má ṣe gbọ́ràn. bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ ní ìgbà ayé Mósè, bẹ́ẹ̀ ló sì ń sọ̀rọ̀ ní ìgbà ayé ti àwa yìí, nígbà ayé ẹ̀yin tẹ́ jókòó yìí, nígbà ayé gbogbo àwọn tó ń wò wá. ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní àgbọ́ràn sí àṣẹ Ọlọ́run. ní December Ọlọ́run ló fi hàn pé ní ọdún yìí plane crash máa pọ̀. ó dẹ̀ ti sọ nǹkan tá a máa ṣe, kò ń sọ owó, kò dẹ̀ ń sọ̀rọ̀ obì. ẹ̀ka Psalm 91 gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní èèyàn tó fẹ́ fò, mo dẹ̀ ní kẹ́ forúkọ Ọlọ́run gbàdúrà já orúkọ yẹn ló lànà fún wọn ní aginjù. ẹ̀ka Psalm 91 ẹ̀ka nígbà mẹ́ta, ẹ̀ka nígbà méje, ẹ fi gbàdúrà. ẹ gbàdúrà, Ọlọ́run máa gbọ́. kò lè kàn yín. mo sọ ọ̀rọ̀ kan tẹ́ ẹ bá rántí, mo ní kì í ṣe pé àdúrà tẹ́ fẹ́ gbà ó ní kí ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ o. bọ̀ kò ní kàn yín tẹ́ ẹ bá gbàdúrà yẹn. nǹkan tí mo sọ nìyẹn. bẹ́ẹ̀ ni. so bí yẹn ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Amẹ́ríkà ni. bàbá kì í ti mọ gé kéékèèké torí mọ̀ pé ìpàdé àdúrà mystery impartation ń bọ̀ ní ọjọ́ Friday, àwọn èèyàn sì ti ń dé. then mo mọ̀ pé BC mo kàn sáwò pé dandan ẹsẹ̀ tí ẹ gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ náà ni. ẹ sọ̀rọ̀ nípa ní ọdún tó kọjá wípé àwọn ìṣẹ̀lẹ̀ kó mọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá sí àwọn ọba tí ò tí ì mọ̀ ṣẹlẹ̀ rí. bàbá ìkan mọ̀ ṣẹlẹ̀ ní Ifọ̀, sára àwọn ìṣẹ̀lẹ̀ náà ní.
ṣe mọ̀ pé ní oṣù kọkànlá ọdún tó kọjá ni mo sọ̀rọ̀ yẹn mi ò lè gbàgbé bẹ́ẹ̀ni torí gbà yẹn àkókò gbà yẹn làwọn lọ́balọ́ba fẹ́ ṣèpàdé. bẹ́ẹ̀ni So, ní mo dé àfi ṣe rí Ẹlẹ́gùṣì. nǹkan tí Ọlọ́run fi hàn ni pé ẹ bá lọ wo fídíò yẹn pé ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ tí ìgbọ́rú ẹ̀ kó máa ṣẹlẹ̀ sáwọn ọba rí ó máa ṣẹlẹ̀. Mo ní wọn ó yẹ̀yẹ́ ọba míì débi pé òun ló ti ń ṣẹlẹ̀ yìí o bẹ́ẹ̀ni kì í wá sọ nìkan o àwọn míì sì tún wà bẹ́ẹ̀ tí wọ́n máa yẹ̀yẹ́ pé ó sì tó kù. ó sì tún kù torí pé Kábíyèsí ló ìwà burúkú wà ní ọwọ́ kábíyèsí yẹn ìwà burúkú tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí bíbélì sọ nínú ìwé àìsáyà ẹ jẹ́ kí n wá tún lọ sísàlẹ̀ àìsáyà 47 verse 10 ó ní nítorí ìwọ ti gbẹ́kẹ̀lé ìwà búburú rẹ ìwọ ti wí pé kò sí ẹnìkan tí ó rí mi ọgbọ́n rẹ àti ìmọ̀ rẹ ó ti mú ọ ṣìnà ìwọ sì ti wí ní ọkàn rẹ pé èmi ni kò sí ẹlòmíràn lẹ́yìn mi 11 wá wí pé nítorí náà ni ibi yóò ṣe bá ọ ìwọ kì yóò mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ibi yóò ṣubú lù ọ́ tí ìwọ kì yóò lè mú kúrò ìdahoro yóò dé bá ọ lójijì ìwọ kì yóò sì mọ̀ ṣé ibi ò bá ọgbà tán sọ ọba sẹ́gbà ẹ̀wọ̀n ṣé ibi ò bá lójijì wọ́n lọ bá forí adé sẹ́wọ̀n. kò sí bí wọn ṣe ní forí adé sẹ́wọ̀n mo ti ní gbogbo ọba tí ò bá sòótọ́ ìgbà tí mo sọ bẹ́ẹ̀ ni nígbà yẹn ẹnìkan sọ mo rí inú kọ́mẹ̀ntì ẹnìkan sọ pé òun ò wá máa wò bóyá nǹkan yẹn ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wò tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ó ti sọ nìyẹn tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ó ti sọ nìyẹn ó wá kù sọ́wọ́ ọmọ ènìyàn ìwọ tó Ọlọ́run bá sọ̀rọ̀ tó bá ti fẹ́ kí ibi ó bá ẹ àdúrà ló máa gbà ó máa bẹ Ọlọ́run ni Ọlọ́run tó sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ tó bá bẹ Ọlọ́run nígbà tí Ọlọ́run rán Jónà lọ sí ìlú Nínéfè tí Jónà àkọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ gba Táṣíṣì tó sá lọ Ọlọ́run tún dá padà wá lẹ́yìn tó ti ẹja ti gbé mi nígbà tí Nínéfè gbàdúrà àti oyún inú àtọmọ ẹ̀yìn ewúrẹ́ ìlú gan gbàdúrà torí pé gbogbo wọn wà nínú àwẹ̀ wọn àjẹ́ ká fún ẹran ọ̀sìn wọn lóúnjẹ wọn wà nínú àwẹ̀ àtàdúrà Ọlọ́run sì yí ibi orí wọn padà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run bá sọ wípé ọba kan máa ṣẹ̀sìn tí ọba yẹn bá túbá tó rábàbà níwájú Ọlọ́run kò ní ṣẹlẹ̀ sá Ọlọ́run máa gbé pò torí kò ti ronú pìwàdà ló ṣe sọ nínú ìwé ibi nínú Bíbélì ó ní bí alóore bá rí i pé idà ń bọ̀ tó wá dákẹ́ tí ò sọ̀rọ̀ tí àwọn èèyàn bá kú ó ní bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ wọn ló pa wọ́n ṣùgbọ́n ẹ̀jẹ̀ wọn ó béèrè ẹ̀ lórí alóore bọ́tá lóore bá ti ké tantan tó ti kìlọ̀ fáwọn èèyàn tí àwọn èèyàn ò bá gbọ́ tí wọ́n dẹ̀ tán kú ìyà ẹ̀ṣẹ̀ wọn náà ló pa wọ́n jèrè ìwà wọn ni tó bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn kí àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá mo ti ń sọ kí wọ́n má gbàbọ̀dè fún ìran Yorùbá ẹ má gbé tí òun ṣe tọmọ Yorùbá ẹ má gbé wọlé ẹ má gbé sàìrí àwọlé wọ́n ní sọ́tàǹtì Sókótó àbí kinní kan pé bóyá fẹ́ ẹ má ṣe rí owó àti greediness ló ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ nílùú yìí ẹ ti wà nípò ọba ṣé ọba fẹ́ di Ọlọ́run ni kí alágbára ayé má wọ̀run bí ẹni tí ò ní kù nígbà tẹ́ bá tún lọ ń gba owó kí lẹ fẹ́ fowó ìṣe bí èèyàn bá tálákà ẹ orú ipò Aláàfin Ọ̀yọ́ bí èèyàn bá jẹ́ ẹnìkan ní ìgbà tí mo ní ó ṣe jẹ́ ìlú òyìnbó ni Ifá ti ń lọ mú gbogbo àwọn tí Ifá mú wá pé ṣé Ifá ti bí ó ti step up ó ti jẹ sókè nu. bẹ́ẹ̀ ni ní pé ẹnìkan ní wọn à lè fi tálákà náà jọba àmúnirọ́ ló wà ń di ẹ̀ tí tálákà bá jẹ ọba ìlú ọjọ́ tó ti jọba yẹn ló máa dọlọ́rọ̀ kán lọ mẹ́ni tí ayé ò mọ̀ rí rárá kán fi jẹ Aláàfin Ọ̀yọ́ ṣé ìjọ yẹn bìlí pé owó ò ti dé so kò sí nǹkan kí gbogbo èèyàn sòótọ́ ni ó níwà ìbàjẹ́ ṣe ń wọ ló ṣe ń ṣẹlẹ̀ mo gbọ́ láyé ẹnujọ́ mẹ́ta tán láwọn Fúlàní tó wọbì kan àdúrà là ń gbà pé Ọlọ́run gbogbo Fúlàní tó bá wá kógun jàran Yorùbá tí wọ́n ṣe ń plan ẹ̀ lọ́wọ́ kí àwọn ogun Ọlọ́run tí ò gbèrègbè kí wọ́n máa arrest wọn kí ìdájọ́ Ọlọ́run bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìwọ̀ gbé ọba kan nínú Bíbélì bẹ́ẹ̀ ni Ọlọ́run ó máa gbé wọn kí Ọlọ́run dẹ̀ dá èdè àìyedè sáàárín wọn èdè àìyedè kó máa dá sáàárín gbogbo àwọn tí wọ́n bá fẹ́ gbẹ̀yìn ẹbọjẹ́ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n púpọ̀ ẹ̀ náà wà lọ́wọ́ àwọn lọ́balọ́ba we have to do something about security. Yes. ẹ ṣe torí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà tẹ̀ ń sọ náà lórí ọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ kankan náà lórí ọ̀rọ̀ Yorùbá nation torí pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn àdẹ̀sí ń rí ìmúṣẹ rẹ̀ káàkiri ń ṣe pé kí àwọn èèyàn fọwọ́sowọ́pọ̀ torí nígbà tí ọ̀rọ̀ sàárì àǹkankan ṣẹlẹ̀ àwọn èèyàn fọwọ́sowọ́pọ̀ o àwọn èèyàn jáde tán fún ọ̀rọ̀ Yorùbá nation pé sẹ́ẹ̀ nílẹ̀ àwọn àfa àwọn aláwo àwọn pastors wọ́n dìde tán ó tiẹ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan táwọn èèyàn ń wò lókè àwọn èèyàn ò sọ̀rọ̀ but
àwọn èèyàn bí irú tí yìí ń jáde, àwọn àfáà kan náà ń jáde, àwọn aláwo náà ṣe dẹ̀ ń rí jáde. ó ní nǹkan kan tí mo like nínú olórin kan nílẹ̀ Yorùbá, Saheed Òṣùpá. Ó kọrin kan ó ní tẹ́ ẹ bá ní kò kàn wá, ó ní a ò lè sọ, ó lè padà kan ẹni tí ó kàn tí ó wàá kàn wá. Tí àwọn bàbá nínú ẹ̀sìn bá rí i pé wẹ́ àwọn ti gòkè débi pé kò lè kan àwọn, ká má gbàgbé pé gbogbo fámìlì ìran wọn kọ́ ló wà lókè o. Kábíyèsí Olódùmarè. Ẹ wo chọ́ọ̀chì tí àwọn Fúlàní tí wọ́n ti lọ dára tán pa àtìránṣẹ́ Ọlọ́run àtọmọ ìjọ, àwọn ẹbí kan ni wọ́n o. Kábíyèsí. Ta pé wọ́n ní kòrún ni ó lè dòyìí ká ní. ó dòyìí ká ní. Ìgbà tí kidnapping bẹ̀rẹ̀ ńgbà yẹn kò lè ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá, kò lè ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ o. Wọ́n ń gbéyàn ní gbòòrò Èkó. Ó tiẹ̀ ti ṣẹlẹ̀ o. Wọ́n ń gbé ọ̀rẹ́ gómìnà o. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni wọ́n ń jí ọba aládé gbé. Wọ́n jíyàwó ọ̀gá ọlọ́pàá gbé. Wọ́n jíyàwó ọ̀gá ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní nígbà tí ẹranko bá wọlé tó bá pa olú ọdẹ, tí ẹranko wọlé tó pa balógun ìlú, kí ló yẹ káràlú ṣe? Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé làásìgbò ti wà náà ìlú. Ṣùgbọ́n Bíbélì wípé àtàrí àwọn èèyàn búburú la ó dà sí ọ̀run àpáàdì. Ó láti gbogbo orílẹ̀-èdè tó bá gbàgbé Ọlọ́run wọn. Tá a bá ti fọ Ọlọ́run sẹ́yìn, ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, wọ́n fi Ọlọ́run sẹ́yìn ni. We don't have space for you. Wọ́n tẹ̀ láwọn ò lè mention Ọlọ́run, iná bá sọ ń bẹ̀ kẹ́ o. Any in God we trust, but in your heart you know you don't trust that God. Ọkàn wọn jìnnà pọ̀. Ọlọ́run yẹn dẹ̀ fara rẹ̀ hàn yín. Bẹ́ẹ̀ ni ọba tó ń finá dáhùn. So bí Ọlọ́run ṣe rí nìyẹn, kí gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣe kẹ́nìbọ̀dì kàn dákẹ́. Ó yẹ kí gbogbo ènìyàn sọ̀rọ̀. Tá a bá tá a panu pọ̀, tá a bá sọ̀rọ̀, òun náà ló sì jẹ́ pé ẹnu Christian kò fi bẹ́ẹ̀ tókè mọ́. Ìgbà tó yẹ pé kẹ́nìbọ̀dì bá ti ráìsì ńsìn, wọn à ní sọ̀rọ̀ mọ́. Wọn á ní kò kàn mí, àwa ti lówó náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá ẹ̀rọ ìdí gbà yín lákòókò pọ̀. The gospel of Christ is the gospel of love, and the love is to fight for the less privileged. Àwọn tẹnu wọn ò tókè. Ṣé bàbá ẹ ṣé o, a ti ẹ̀rọ àwọn kan tó ń gbógun táwọn kìrìsìtẹ́nì gan tó jẹ́ pé gbogbo wọn bí wọ́n sì máa gbógun ti kìrìsìtẹ́nì ló dé bá wọn. Irú àwọn èèyàn yìí kí la lè perú wọn gan? Tẹ́kí gbogbo àdójúkọ tí wọ́n bí kárí ìránṣẹ́ Ọlọ́run kan bí tó bá ti sọ̀rọ̀ o, ó jẹ́ ní o, kò jẹ́ ní o, wọ́n ṣàgbógun tì náà ni. Láwọn ọmọ Yorùbá yìí náà dẹ̀ ni. Kí lẹ lè sọ lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀? Torí nǹkan náà ti ẹ sọ láìpẹ́ wòlíì kan o, kíní kan, ẹ jẹ̀jẹ̀ ń dákọ̀ yẹn, wòlíì Násírì o, ó ṣe kíní kan. Irú wòlíì yẹn ń sìn, ṣé nǹkan tó ń sọ yẹn gẹ́gẹ́ bí wòlíì sódà? Bàbá ẹ má bínú ẹ jọ̀ọ́. Èmi ò fẹ́ máa ń dá sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n kì í ṣe nǹkan tó bójú mu. Ṣé ẹ gbọ́ mi sà? Bẹ́ẹ̀ ni sà. Kì í ṣe nǹkan tó bójú mu. Ìgbà tó mọ̀ pé wòlíì ni Ọlọ́run dẹ̀ fi hàn nípa wòlíì mi. Ṣùgbọ́n nǹkan tèmi kàn ṣàkíyèsí nínú mẹ́sẹ̀gì Ọ̀dẹ́dọ̀yìn ni pé gbogbo àwọn mẹ́sẹ̀gì yẹn jọra wọn. Eléyìí torí sí Jẹ̀ríyèsè, Ẹ̀sìkáyà, gbogbo àwọn wòlíì the same message náà ni. So kì í ṣe nǹkan tó bójú mu. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So mi ò believe nínú prophecy yẹn, mi ò gbàgbọ́. Mi ò fẹ́ máa ń sọ̀rọ̀ ẹni ìránṣẹ́ Ọlọ́run kankan. Bẹ́ẹ̀ ni mi náà mọ̀ pé kí n fẹ́ sọ ẹ̀ fẹ́ sọ. Òótọ́ ọ̀rọ̀ náà sì kì í ṣe pé ká máa sọ, so kò ṣe nǹkan tó bójú mu. So ìránṣẹ́ Ọlọ́run kò yẹ ká máa wá takora wa. Ó yẹ kí Christian body, everybody work towards one goal. Kí Christian body can work towards one goal. Pé báwo ni ìlọsíwájú ó ṣe dé? Báwo ni ìlọsíwájú ó ṣe dé? Kì í ṣe pé ó ti wá lónìí, Olúwa sọ fún mi pé wòlíì yẹn agbára òkùnkùn ló ń lò, agbára kinní kan. Báwo ni àwọn tó ń wò ṣe fẹ́ verify pé agbára òkùnkùn ni, tí wọ́n ṣe níwò pé tanú ló ní sí. Bẹ́ẹ̀ni bí wòlíì tó ń lo anything ni ò pé tí n bá lè gbà nímọ̀ràn. Ẹ tiẹ̀ ti sọ́nà pé ẹ tiẹ̀ láìkí kẹ́ máa ta. Ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rán wa, ókè sí tèmi gan gbé dání, mélòó ni mo tíì ṣe? Èèyàn mélòó tọ́lọ́run rán mi sí ni mo ti reach out sí? Táwa fẹ́ sọ pé àáfẹ́ tẹ́lẹ̀ àwa máa wo làpálàpá. Kò ó ṣe nǹkan tó bójú mu. Ṣé ìpàdé àdúrà ń bọ̀ ní February 14. Bẹ́ẹ̀ni. Bàbá àwọn èèyàn ti fẹ́ pè mí pa. Wọ́n ti ń pè mí lórí gbogbo nǹkan tẹ́ sọ lórí ọ̀pọ̀tọ́ ni o, lórí tàìsàn tó fẹ́ ṣẹlẹ̀ ni o. Wọ́n ní ọjọ́ ìpàdé yẹn gangan wípé àwọn máa wà ń bẹ̀ o. Bàbá mo fẹ́ kẹ́ ìyànnà náà dáadáa kí irú àwọn èèyàn wo ló yẹ kí wá bí ìpàdé yìí. Ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wà nípò kan tàbí òmíràn tí ọkàn yín ń pòrúurú, ẹ jẹ́ n kọrin yìí fún yín. Ó ní má bẹ̀rù mọ́ ọ̀run tó ṣú dẹ́dẹ́, òkun fún àánú yóò rọ̀jò ìbùkún sórí rẹ.
mo ní o má bẹ̀rù má o màmá ṣàwá sọ́dọ̀ Jésù wa ní February 14 torí alágbára ni ó bá rírú omi òkun wí o ó sì lè wò ẹ́ sàn kí màmá Bọ́lá rẹ kán má bínú o pé mo ti fi tíráàkì kan sáàrin orin wọn ṣe rí kò sí ní tí Ọlọ́run kò lè ṣe. kábíyèsí recently Ọlọ́run fi mystery kan hàn mí torí ṣe rí inú ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń la nǹkan kan kọjá àwọn kan wà tó yẹ pé wọ́n wà ní ipò àìsàn wọ́n wá ní wọ́n rí nǹkan kan tó ń ṣe wọ́n that's number one. Number two, pé wọ́n ti lo gbogbo oògùn ó tún defy medicine ó defy orthodox medicine ó defy gbogbo ẹ̀ agbẹ́lómi sínú scanner machine àwọn tó máa ráǹdì mo ti sọ lọ́jọ́ kan wọ́n á dẹ̀ wọ ọbẹ̀ wọ́n á jáde wọ́n á machine ó ní kò sí nǹkan kan tó ń ṣe wọ́n ayé ni ayé náà ń pè bẹ́ẹ̀ sà kábíyèsí kò sí nǹkan kan tó ń ṣe tó bá yẹ pé medically ní nǹkan tó ń ṣe yẹn wọ́n máa rí bọ́ tó ṣe pé ayé ló fi síbẹ̀ èrè kan ni wọ́n fi sí ara èrè ló wà wọ́n ti pe ìṣẹ̀dá wọ́n á pe spirit ẹnìyẹn sínú èrè wọ́n wá fi nǹkan yẹn sára èrè so wọn ò lè test ẹnìyẹn kí wọ́n bá nǹkan tó ń ṣe lára rẹ̀ ẹlòmíín báyìí tán bá mú ìyá adìẹ wọ́n bá fi ń rin gbogbo èrè tán gbẹ́ lórí rẹ̀ tán fi ń rìn báyìí á ní nǹkan kan ń rìn lára òun wọn ò dẹ̀ test wọn ò lè rí gbà tí ì ṣe pé inú physical body ló wà inú ìṣẹ̀dá rẹ̀ ní nǹkan yẹn wà ṣùgbọ́n agbára Ọlọ́run tí ń gbà ní wà bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run tí ń gbà ní Bíbélì wípé Ọlọ́run àlàáfíà ó ní yóò tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ wa ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣe Paul apostol ó ní oníṣẹ́ ikú kan ó ná oní nǹkan lẹ́gbẹ̀ẹ́ nǹkan yẹn wọ ọbẹ̀ ó gbàdúrà bí Paul ṣe súnmọ́ Ọlọ́run tó mọ Jésù tó ó ní òun ti gbàdúrà ó ní nǹkan yẹn ò dẹ̀ kúrò Ọlọ́run kàn fún lésì ó ní oore ọ̀fẹ́ mi tó fún ọ bọ́ ẹ jẹ́ kí n sọ kínní kan tó bá jẹ́ generation tá a wà yìí ṣe rí nǹkan tó ṣe Paul yẹn wọ́n máa wá solution wọ́n máa wá operation ló need but at then kò sí operation kò sí surgery kò sí so ó máa wà ń bẹ̀ náà ni tí ó fi kú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run lè ṣe tí ò ní ṣe. tẹ́pọ̀ ó ti fi ìmọ̀ yẹn technology ó ti fi yẹn sí ọwọ́ àwọn kan bẹ́ẹ̀ ni kan lọ́ọ́bẹ̀ gbá tiẹ̀. so February 14 àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ ṣiṣẹ́ lé lórí ó ti gbàdúrà kò sí wọn àrí solution sí ìwọ gbìyànjú ó ní ohun tó bá ní kẹ́ ṣe ó ní ẹ ṣe nǹkan tó sọ nìyẹn ẹ ṣe a ti sọ àwọn nǹkan tí àwọn èèyàn ò mú wá mo ti sọ fún wọn so ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá ẹ pè má sọ nǹkan tẹ́ ẹ máa mú lọ́wọ́ fún yín nítorí ẹ bá ń gbàdúrà fún ní ó determine nǹkan tí màá ní kẹ́ ẹ mú lọ́wọ́ tẹ́ bá ń bọ̀ kì í ṣe nǹkan tó ń wọ́n rárá fún ọ̀nà àbáyọ ni ẹ wo àwọn tó ń give testimony ń sìn bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo tiẹ̀ rí mo máa sọ́nà torí pé àṣà tẹ program tẹ ṣe yìí pé àṣà last week àṣà this week now pé àwọn tó ti give testimony lórí igi ọ̀pọ̀tọ́ yìí wọ́n ti lé ní 250. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè ní kọ́ọ̀kọ́ọ̀kọ́ ni mo ti gbà àwọn kan dẹ̀ máa ń bínú pé àmì ò gbé kọ́ àwọn ṣe rí kò ṣe pé mi ò gbé tẹ́ bá ti pè mí tí mi bá ti gbé lórí WhatsApp ẹ send message ẹ send bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kọ́ọ̀kọ́ ló sì ń wọlé irú àwọn yẹn ń sìn tí wọ́n mọ̀ pé à ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn máa bóyá èèyàn ò fẹ́ gbé kọ́ wọn kò rí bẹ́ẹ̀ tẹ́ bá send message tẹ́ bá pè tí mi bá gbé send message mo máa get back sí yín ẹlòmíì tó bá yẹ kí n pè padà gan máa tún pè so ní February 14 Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ agbára. wọ́n láwọn tiẹ̀ láìkí wọ́n lè ké fojú pa àwọn èèyàn rẹ ó àwọn wá surprise pé ẹ lè pe àwọn padà. Ọlọ́run rán wa sí gbogbo ènìyàn ni so February 14 nǹkan méjì ni ó ṣẹlẹ̀ àkọ́kọ́ bẹ̀ ni the spiritual healing and the physical healing. kábíyèsí lódùmarè. so bàbá kan ń bọ̀ wá sínú pàdé àdúrà yẹn wọ́n fẹ́ wá jẹ́rìí ságbára Ọlọ́run kan tó ṣẹlẹ̀ nínú ayé wọn ẹ má jẹ́ n tí ì sọ so ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé bí èèyàn náà ò bá níre ó sick spiritually ni o bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣetán láti wòsàn àbò physically gan ó tiẹ̀ wá sick Ọlọ́run ṣetán láti wò ìpàdé àdúrà yẹn wà fún àwọn iṣẹ́ ìyanu lóríṣiríṣiríṣi lọ́lọ́run fẹ́ ṣe nínú ayé àwọn ènìyàn so gbogbo ẹni tó bá dẹ̀ pè náà fún reservation ẹ lè pè ẹ lè send ṣùgbọ́n fún àǹfààní gbogbo àwọn tán wà ní àgbáyé tán wá ń gbọ́ wa torí ti January angelic gift ti January pé àwọn kan ń join wa ni pé báwo làwọn ó ṣe nípa àtìpín fine àti make arrangement
ti February àti ti January ẹni tí ò bá tí ì gbá rí a máa papọ̀ a máa send ẹ̀ sí yín ṣùgbọ́n yàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹ̀yin lẹ máa sanwó tí ó gbé dọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yin ò kí ń cháàjì àwa là owó bẹ́ẹ̀ ni so that owó tí wọ́n bá fi gbé mo fẹ́ káwọn náà mọ̀ gbọ́ lẹ̀ báyìí torí ẹ mọ̀ sọ fún mi pé mọ̀jà gbọ́ kan ò sí ń bẹ̀ kò sí wípé bẹ́ẹ̀. ọ̀rọ̀ orí afẹ́fẹ́ leléyìí náà mo ṣe inú mi máa ń dùn kẹ́ máa sọ káwọn èèyàn náà máa gbọ́ torí àwọn èèyàn lè máa kọ́ lẹ̀ pé wòlíì sọ báyìí wòlíì ò cháàjì wa lówó ṣùgbọ́n pé ẹ gbé lọ Amẹ́ríkà London Australia Canada South Africa ẹ̀yin lẹ́mọ̀ bí ó sì dọ́dọ̀ bẹ́ẹ̀ ni so bí ìyẹn ṣe jẹ́ nípa ti February 14 yẹn aago 10 àárọ̀ sí 2 ọ̀sán ni ní Igando Road Ìkọ̀tún àárín Igando àti Ìkọ̀tún níbẹ̀ College Gate bus stop àárín Igando àti Ìkọ̀tún ni so tẹ bá pè tẹ bá fẹ́ description. ẹ jẹ́ bá ń dárúkọ ibi tá a fẹ́. Emirad Event Center ní Emirad Event Center ní Igando Road Ìkọ̀tún ní College Gate bus stop ibẹ̀ ló ti máa wáyé. Ìyẹn bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ káwọn ò rí wo náà ẹ bá ń sọ ọjọ́ etí lásù àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti challenge mi wọ́n láwọn ò rí wo. bẹ́ẹ̀ ni ṣe rí àwọn programu abitẹ́ ti lè rí wò tán jẹ́ official channel tán máa gbé ẹ bá lọ wà lábí Olúṣọlá lórí YouTube ó máa wà ńbẹ̀ ó máa lórí Zoom fẹ́yìn tẹ́ bá send béèrè fún link ó máa lórí 12 Star TV ó máa lórí iSend TV bàbá ìsìn àwọn náà máa wà ńbẹ̀ lọ́jọ́ yẹn ó máa lórí Pavilion TV àti àwọn ìyókù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn so ó máa wà ẹ́ láǹfààní láti wò tẹ́ bá wá ti wò tá a bá ti parí program ẹ̀ tẹ́ bá wà labroad ẹ lè béèrè fún gift tìyín so ó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹ ṣe torí wọn kọ́kọ́rọ́kọ́ tí ń pè bí a ti ń ṣe program láwọn kan tí ń pè lọ́wọ́lọ́wọ́ bàbá àwọn ará diaspora wọ́n ti ń yọ mí lẹ́nu o pé iSing ẹ ti sọ pé bàbá ń bọ̀ wá sí Yúróòpù ìjọ wo náà ń bọ̀ oṣù wo náà ń bọ̀. ṣe rí ẹ̀yin tẹ́ wà ní Europe mo ti sọ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní ibi tá a fẹ́ lò gangan là ń ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n báyìí ó ti dájú pé London gangan ni base láti máa ṣe program ti Europe. London ni àdírẹ́sì yẹn láìpẹ́ Apostolic Invasion ní Europe ó máa wáyé ní bí oṣù bíi 2 sásìkò tá a wà yìí a máa sọ date àti venue gbogbo ẹ̀yin tẹ́ wà London Dublin ẹ̀yin tẹ́ wà ní Europe lápapọ̀ London láti máa pàdé ọjọ́ 3 gbáko ni ìpàdé àdúrà yẹn fi máa wáyé ṣé wá rí ẹ̀yin tẹ́ tún wá ní àwọn ọmọ mo ti sọ ẹ mú àwọn ọmọ yín wá bẹ́ẹ̀ ni kẹ́ wá experience tán pè ní agbára Ọlọ́run a máa kọ́ wọn physically ní àwọn nǹkan tí wọ́n lè ṣe nípa technology nípa artificial intelligence nípa robotic àkọ́ wọn ṣe rí yàtọ̀ sí yẹn á wà gbàdúrà fún wọn Ọlọ́run á wá sọ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ pé wọ́n á ṣe nǹkan tó tayọ nínú ayé yìí tí ayé ò títí rírí ẹ mú wọn wá sí ọjọ́ 3 a máa wà ń bẹ̀ so àǹfààní yẹn ti wà á máa sọ àdírẹ́sì àti date tó bá bá wa jẹ́ gẹ́gẹ́ bó bá ṣe ń súnmọ́ so a máa sọ ṣùgbọ́n àǹfààní ti wà gbogbo èyí tá a fẹ́ fún ní gift kankan pé ó wà ní UK ó ní ire kì í ṣe lọ́dún yìí o àwa máa wá tọ́lọ́run rán mi lèmi ń sọ fún yín tọ́lọ́run sọ pé bọ́lọ́run ṣe rán ẹ̀yin ni mò ń sọ fún yín fún wọn ní ẹ̀bùn báyìí àfi tí àbá tí wá sílùú yẹn ṣùgbọ́n mo gba Ọlọ́run gbọ́ torí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ti ń fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ tó ráti ráwọn tán ti dìde tán ti ṣiṣẹ́ lórí pé gbogbo arrangement bí venue ta fẹ́ lò bí everything ṣe máa set so a dúpẹ́ lọ́wọ́ wọn so ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa náà tẹ́ wò pé one way or the other ẹ̀yin náà fẹ́ contribute sí ìrànlọ́wọ́ yìí ẹ pè tẹ́ bá wà ní agbègbè Europe ẹ pè iṣẹ́ Ọlọ́run ni iṣẹ́ Ọlọ́run ni so bá ṣe ń gbàdúrà fún àwọn èèyàn bẹ́ẹ̀ la tún máa kọ́ wọn ní nǹkan tí wọ́n lè ṣe practically tí ayé wọn ò fi nítumọ̀. bàbá ṣe àwọn ará Amẹ́ríkà náà ń béèrè pé ire àwọn kọ́mọ̀jọ́ lọ pé ẹ̀sùn lásìkò Trump pé bàbá ẹ mọ́gbà wọn ràn iṣẹ́ wòlíì ẹ fáwọn náà ẹ má jẹ́ ká lé àwọn padà wá sílé. ìjìnlẹ̀ Ọlọ́run wà. kábíyèsí Olódùmarè. àwọn kọ̀ọ̀kan tá a dẹ̀ lò fún mo sọ fún wọn mo ní wọ́n máa fún yín níwèé so ìjìnlẹ̀ Ọlọ́run ni tó bá dójú ẹ̀ tán a máa lò ó. Ọlọ́run máa ṣe tó máa ṣe kábíyèsí rẹ Olódùmarè. ẹ ṣé bàbá inú mi máa ń dùn gbogbo àkókò tá a bá ti fọ̀rọ̀ wá yín lẹ́nu wò báyẹn torí pé ẹ̀mí Ọlọ́run gbénu yín ẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò báyìí wọ́n fẹ́ kẹ́ ẹ sọ kìkì ọ̀rọ̀ kan sí ayé wọn tó láwọn èèyàn ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ẹjọ́ bàbá
ní ṣókí ẹ sáré ẹ bá ń sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn èèyàn tó ń wò wá. ìgbà tẹ́tí ní gbólóhùn kan náà lélẹ́yìí, ó ní níbi tí ọ̀rọ̀ ọba bá wà níbẹ̀ ni àṣẹ wà. Mo rán àṣẹ Ọlọ́run jáde, gbogbo ẹni tó ń gbọ́ mi tó wò mí lónìí lórúkọ Jésù lọ́dún ẹ ò ní pàdánù rere. Àmín Jésù. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín. Ẹ ṣé o bàbá. Ìránṣẹ́ Ọlọ́run alààyè tẹ́ ti ń wò láti fún ìṣẹ́jú mélòó kan sẹ́yìn náà ni prophet and scientist Alabi Olúṣọlá, award winning prophet and scientist ni wọ́n. Wọn ò kí ń ṣe wòlíì orí afẹ́fẹ́, wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, wọ́n dẹ̀ jẹ́ convener. Àwọn náà dẹ̀ tún ni the founder for Nigerian Moon Mission. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ̀ ló wọ́n send message sí mi, what has he done before? Kò tí ì ṣe nǹkan kan rí, torí wọ́n ní bàbá máa ń sọ pé bí ọ̀rọ̀ scientist pé seeing is believing. Èyí tó wáyé pé bíi John Thomas nìyí tẹ́ ẹ̀ nígbàgbọ́, ẹ lọ sórí Facebook tàbí kẹ́ Google bàbá Alabi Olúṣọlá Ayọ̀bámi, ẹ rí gbogbo nǹkan tí wọ́n ti ṣe. Inú mi tiẹ̀ máa ń dùn torí wọ́n ti inspire àwọn school children, over 50,000 school children in Southwest, tí wọ́n sì tún ní plan láti ti improve more on that. Bàbá ti ṣe oríṣiríṣi àwọn ìjìnlẹ̀ ìmọ̀ sáyẹ́ǹsì kalẹ̀, mo kàn ní kí n sọ náà nítorí ó ṣeé ṣe ká máa rí àwọn tó ń wò wá fún ìgbà àkọ́kọ́. Bàbá ẹ ṣé o.